Lágbàlá Campus. Ẹ wá kọ́gbọ́n. Ètò yẹn ti bẹ̀rẹ̀. Ẹ bá wa dá sí i. Lágbàlá Campus. Ẹ máa gbọ́, ó ti dòde. Ṣé ìfẹ́ ni o? How can you do this? Báwo ló ṣe láti ṣe nǹkan bí eléyìí? Tókẹ́mi, how can you do this? Báyìí tó ṣe máa ṣerú nǹkan bí eléyìí fún mi kọ̀ọ̀kan sí. Kí n jí láàárọ̀ kùtù kí n máa fojú rí pátá ní waiting room tí gbogbo ayé ń gbà kọjá. Mo ní bá máa ṣe báwo ló ṣe ń bá mi sọ̀rọ̀ báyìí gan-an? Ṣé bí o lè bá mi gbé wọnú ilé? Ṣé tí o lè ṣe wá fi ìgbé dání nǹkan tó lè bá mi mú wọnú ilé? Àìfi ní pé ní àìfẹ̀yẹ̀gbìyàn tí Mara Oko sọ́bà tẹ́wọ̀ lù. Kémi báyìí fọwọ́ gbé. Àyànfẹ́ mi, o wà kẹrin mọ́. Gbàgbé pátá mi. Máa pariwo ìfẹ́ o, ènìyàn ẹ gbọ́. Ṣé ìfẹ́ nìyẹn? Ṣé ìfẹ́ ni o ìbéèrè? Ṣé ìfẹ́ ni àbí ìfẹ́ kan ní kí n ká sọ̀rọ̀ ká má bà bẹ́ẹ̀? Ká ṣèlérí ká.